Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. A kú pọ̀pọ̀ sísìn ọdún, a kú ọdún tuntun, a kú ọdún, a kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè nígbà tí ọdún yìí bá parí tá a bá tún ké happy new year ní 2023 wọn ní fẹ́nikẹ́ni ṣàwárí nínú wa. Lórúkọ Jésù, ibi ó kéré ó tóbi nínú ọdún yìí a ò ní bá wọn pinnu ẹ̀, nítorí Bíbélì sọ pé kí ara ìgbà padà nítorí búburú ní gbogbo ọjọ́, gbogbo búburú tó wà nínú 2022 a fi ẹ̀jẹ̀ Jésù a fi rà padà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá tí ẹ ní fún ayé wa, tí ẹ fi dá wa sí dèní, tí ẹ pa wá mọ́, ẹ fún wa sí àyè tí ó dára. Ògo ni forúkọ yín, Olúwa ẹ gbà ọpẹ́ wa. A dúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n nípa àánú ẹ dá wa sí. Àwọn Yorùbá máa kì í wá ní òjì kan lù kan pa, ọ̀pá kan wà wáyé. A dúpẹ́ nítorí ẹ wò wáyé. Ògo ni forúkọ yín o, ẹ gbà ọpẹ́ wa. Lórí ètò Kò Sí Mìmí lẹ́ni gbogbo tí a máa yànnàná lẹ́ni bó bá ti ń gbé tó ẹ̀tún wa wọlé, ẹ má ṣe jẹ́ kó gba tòsí jáde. Ọ̀rọ̀ náà nígbà tí ọdún yìí bá parí, ẹ má jẹ́ kó dá wa lẹ́bi o. A má jẹ́ ká ro ọ̀rọ̀ náà ká ní mo sì gbọ́ ọ̀rọ̀ yín gbà yín ṣùgbọ́n mi ì mú nǹkan kan ṣe ń bẹ̀. Ọ̀rọ̀ náà ẹ má jẹ́ kó dá ìjẹ́ lẹ́bi fún wa tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa tí ó gbàlà wa. Àmín. Olúwabùkọ́lá aya Kódibí tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere lórí ètò Kò Sí Mìmí. Kí ni mo mú wá lénìí? Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọdún yìí ó sì fresh, is very fresh, the year is very fresh. Ọdún tuntun ó sì fresh. Ohun tí mo máa mú wá lénìí tí a máa yànnàná ni wípé ní òye àkókò, ní òye àkókò, òye àkókò. Bíbélì kíkà wà láwọn nínú ìwé Chronicle kìíní, ìwé Kíróníkà ẹ jẹ́ n pè ní Yorùbá, Kíróníkà kìíní orí ìkejìdínlọ́gbọ̀n. Kíróníkà kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Kíróníkà kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Kíróníkà kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n, ọgbọ̀n ó lé méjì. Ó kà báyìí pé àti nínú àwọn ọmọ Ìsákárì tí ó ní òye àkókò láti mọ ohun tí ó yẹ láti mọ ohun tí Ísírẹ́lì ìbá ṣe, olórí wọn jẹ́ 200. Ẹ jẹ́ n tú ibẹ̀ yẹn kà. A mo fẹ́ ká múlò. Àti nínú àwọn ọmọ Ìsákárì tí ó ní òye àkókò láti mọ ohun tí Ísírẹ́lì ìbá ṣe. Àti nínú àwọn ọmọ Ìsákárì tí ó ní òye àkókò tí wọ́n mọ ohun tí Ísírẹ́lì ìbá ṣe. At any particular time, ní gbogbo ìgbà wọ́n mọ ohun tí ó yẹ kí Ísírẹ́lì ṣe. Ní àkókò báyìí Ísírẹ́lì àkókò báyìí ló yẹ kó gba àwẹ̀. Àwọn ọmọ Ìsákárì yẹn wọ́n mọ̀. Ísírẹ́lì àkókò báyìí ló yẹ kó ní ìṣẹ́ra. Àwọn ọmọ Ìsákárì yẹn wọ́n mọ̀. Tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti mọ̀ wípé ohunkóhun tí wọ́n fẹ́ ṣe wọ́n máa lọ bá àwọn yẹn. Àwọn ọmọ Ìsákárì nǹkan báyìí la fẹ́ ṣe o, ìgbà wo ni ká ṣe, àkókò wo ni ká ṣe, ìgbà wo ni ká fi sí. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá máa ń pàwé kan, wọ́n ní ẹnìkan kì í bú kiní kan ní ìgbà ẹ̀rùn. Ẹnìkan kì í bú kiní kan ní ìgbà ẹ̀rùn. Nítorí pé ìgbà ẹ̀rùn òjò ò ní rọ̀. Ó wá lọ bú Ṣàngó pé kólúkòso kólúkòso ní ìgbà ẹ̀rùn, ìtànjẹ Sátánì. Òjò ò ní rọ̀. Mo tójò bá dẹ̀ rọ̀ ṣé àrá lè san ni? Àrá ò lè san. Wọ́n ní òye àkókò. Ní ohun tá a fẹ́ gbéyẹ̀wò lénìí lábẹ́ òye àkókò yẹn, a ó máa gbé nǹkan mẹ́ta yẹ̀ wò. Mo kọ́ ní èdè òyìnbó, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ẹni tó bá sọ òyìnbó níwájú adájọ́ òun náà là á túmọ̀ ẹ̀. Èmi tí mo sọ lédè òyìnbó yẹn náà ni màá túmọ̀ ẹ̀. Mo sọ wípé evaluation, you need to evaluate your life. Evaluation. Ìkejì, examination, you need to examine your life. Ìkẹta, evacuation, you need to evacuate some things in your life. Ó yá jẹ́ kí n wá kí n gbé sí èdè Yorùbá. Àkọ́kọ́ evaluation yẹn mo pè ní kí o gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Evaluate, gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, kó túká yẹ́bẹ́yẹ́bẹ́, túká. Kí ni ìtumọ̀ nǹkan tí mo sọ ń pa yẹn?
tá a bá wo ìwé bíbélì wa náà, mo fẹ́ tọ́ka sí ẹsẹ̀ bíbélì, ìwé bíbélì wa, ìwé àìsáyà orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹwàá, orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹwàá, ó sọ pé nítorí àṣẹ lé àṣẹ, ẹsẹ̀ lé ẹsẹ̀, díẹ̀ níhìn díẹ̀ lọ́hùn. Ẹ máa gbọ́ mi o, nítorí àṣẹ lé àṣẹ, ẹsẹ̀ lẹ́sẹ̀, line by line, ẹsẹ̀ lẹ́sẹ̀, díẹ̀ níhìn díẹ̀ lọ́hùn. Evaluation, wàá pín yẹ́bẹ́yẹ́bẹ́. Báwo ló ṣe yẹ kí n tò ó? Báwo ló ṣe yẹ kí n ṣe? 2022 ti kọjá lọ, ìrìn àjò tí mo fẹ́ rìn, báwo ni mo ṣe fẹ́ rìn? Evaluation, owó ilé mi, àwọn tó bá jẹ́ ayálégbé, owó ilé àwọn ọmọ mi, course tí mo fẹ́ ṣe yìí, oye tí mò ń gbà rèé, báwo ni mo ṣe fẹ́ ṣe? Wàá pín yẹ́bẹ́yẹ́bẹ́, wàá máa fi eléyìí tí ó jẹ́ ti irú sí irú, ti gbẹ̀gìrì sí gbẹ̀gìrì, eléyìí tí ó jẹ́ ti késàrì, ti Ọlọ́run. Mo ti gba owó ọ̀yà mi, owó oṣù mi leléyìí, mo yọ ìdámẹ́wàá, mo yọ sẹ́gbẹ̀ẹ́. Evaluation ni mo ń sọ nípa yẹn o. Tu yẹ́bẹ́yẹ́bẹ́, gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Evaluation, mo ti yọ sẹ́gbẹ̀ẹ́. Owó ilé àwọn ọmọ, òun leléyìí. Owó school àwọn ọmọ tó wà ní, owó ilé ìwé àwọn ọmọ, òun leléyìí. Owó ilé ibi tí mò ń gbé, òun leléyìí. Àwọn àjọ tí mò ń dá, òun leléyìí. Owó oúnjẹ nílé, òun leléyìí. Àwọn expenses yẹn, wàá ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Tóní kálukú, wàá fi eléyìí tó jẹ́ ti igbá sí ti igbá, eléyìí tó jẹ́ ti àwo sí ti àwo, eléyìí tó jẹ́ ti ìkòkò bàbá ìsásùn sí ti ìkòkò bàbá ìsásùn. Àwọn òbí mi tó wà lábúlé, oye tí mò ń fún wọn lóṣooṣù, oye báyìí ni. O ò ní lè kọjá àyè, o ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, o ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, o ò ní kọjá àyè. Kẹ́nìkan wá gbé ìnáwó gbàrọ̀ gidi kan wá bá ẹ, o ò ní, nǹkan tó bá ní ló máa fún, kò ń ṣe wípé kó wá kí ọrùn ara ẹ bọ́ sọ̀lọ̀. O ò ní kí ọrùn ara ẹ bọ́ sọ̀lọ̀. 2022 leléyìí, o tún gbọ́dọ̀ plan life ẹ. Àjàjà ìwọ ayálégbé, o gbọ́dọ̀ gbìyànjú láti ra ilẹ̀ kí ìwọ náà kọ́lé, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sórí ilẹ̀. Lóòótọ́ tí Olúwa nílẹ̀, ṣùgbọ́n ìwọ náà ní ìpín, o ní ẹ̀tọ́. Má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá má fi jẹun, má jẹ ní rush, rọra máa ṣe ní díẹ̀díẹ̀. Nínú kòtó nǹkan ẹ̀yà, àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ń bẹ. Bá a ti sọ pé Nàìjíríà le tó ṣe kíní tó yá, àwọn èèyàn ń ṣe rere, àwọn èèyàn ń ra mọ́tò, wọ́n ń kọ́lé, tí ìṣe gbogbo wọn ló dẹ̀ jalè, gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Mọ oye tó máa fi sínú àkáǹtì ẹ pé lópin ọdún yìí mo gbọ́dọ̀ ní oye báyìí. Mo gbọ́dọ̀ ní oye báyìí. Bàbá wa nínú Olúwa ní ṣọ́ọ̀ṣì wa sọ fún wa pé ẹnìkan ó ń fi owó sí kóló ẹ̀ láti January, tó bá ti dé láti ibi iṣẹ́, gbogbo owó tó bá kù sí lọ́wọ́ tó jẹ́ bí 1,000 á dà sínú kóló. Tó bá ti dé láti ibi iṣẹ́, gbogbo owó tó bá kù sínú lọ́wọ́ tó jẹ́ 1,000 á dà sínú ẹ̀. From January to December, nígbà tó máa já kóló yẹn, ó rí 1.9 million nínú kóló yẹn. Gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, ìwọ náà lè ṣerú ẹ. Tó jẹ́ wípé téèyàn bá ní 1.9 million sìn, tó bá wà nǹkan kan sí, owó ti rálẹ̀, ó ti ṣe nǹkan tó ní ìtumọ̀. Ìwọ náà lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni mò ń sọ nípa ìyẹn evaluation. Ìkejì, examination. Examine yourself, wo ara ẹ wò. Ẹlòmíì tó bá jẹun tí ò tí ì mu ọ̀rọ̀bọ̀ lé lórí, kò tí ì gbádùn ọ̀rọ̀bọ̀. Àkọ́kọ́, òun kọ́lé àìsàn sára ẹ. Ìkejì, òun taná wá wàhálà fún àgọ́ ara ẹ. Ìkẹta, òun dá ìdààmú sí àgọ́ ara ẹ. Níbo bá mu ọ̀rọ̀bọ̀ lórí oúnjẹ, ọ̀rọ̀bọ̀ yẹn 150 sí oye tó jẹ́, ó ní nǹkan tó gbé ṣe. Omi ti tó, omi ti dààmú mi. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ dè ní ẹlòmíì. Weekend báyìí tí ò báyìí tí lọ patí ara ẹ̀ òun ní balẹ̀, a máa ṣe bí lọ patí, ó ti di part and parcel. Irú àwọn yẹn, examine yourself. Gbogbo àwọn nǹkan tó ṣe lọ́dún tó kọjá tí ò gbé ẹ́, má tún bá wọn ṣe lọ́dún yìí. Wọ́n ní new year, new resolution. Ọdún tuntun ló wà yìí. Wo gbogbo àwọn nǹkan tó ṣe lọ́dún tó kọjá, examine yourself. Àwọn ìrìn tí ó rìn, àwọn ọ̀rẹ́ tó bá rìn lọ́dún tó kọjá, tí wọ́n jẹ́ kó ní èrè, tí wọ́n jẹ́ kó rí nǹkan gidi tọ́ka sí. Wò wọ́n, examine yourself. Wo ohun tó jẹ,
tó kó bá àgọ́ ara ẹ lọ́dún tó kọjá, ẹlòmíì wọ́n ti wọ́n ẹ̀ má jẹ nǹkan báyìí ṣùgbọ́n ojú kòkòrò ojú kòkòrò mo ní ẹnìkan tó jẹ́ bàbá ló jẹ́ sí àwọn ọ̀rẹ́ mi, wọ́n sì sọ fún bàbá yìí pé bàbá má mu ọtí mọ́, ó ní diabetes, ó ní àrùn ìtọ̀ ṣúgà. Wọ́n sọ fún bàbá ọ̀rẹ́ mi yẹn. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bàbá ọ̀rẹ́ mi yẹn sọ pé nǹkan ló ṣáà pànìyàn nǹkan láà pànìyàn tóun bá ní òun ò lè ṣe kóun má mutí, ìtumọ̀ ẹ̀ ni pé ṣe bí nǹkan kan ṣáṣà ló máa cause ikú fẹ́yàn. So nítorí pé wọ́n ní kó má mutí yẹn báyìí, ọtí yẹn ṣáà ní òun ti sáìn pé òun ló máa pa òun, so òun ò lè fọtí mímu sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ ìtàn ẹnìkan tó lọ bá pásítọ̀ sọ pé o ò ní problem kan ṣoṣo tó ní ni wípé fi side chicks ìyàlẹ̀, kéèyàn máa yàlẹ̀ fi sílẹ̀, má ṣe mọ́. Tó o bá ti ṣe mọ́, àwọn owó gan á dúró sọ́wọ́ ẹ̀, wàá rówó ẹ̀ fi ṣe nǹkan tó nítumọ̀. Ó sì sọ fún pásítọ̀ pé òun á lọ máa ronú sí torí kò lè ṣe kó má yàlẹ̀, kò lè ṣe kó má gbé àwọn ọmọ kéékèèké, àwọn side chicks, kò lè pé kó má gbé wọn jáde, kó má lọ ilé ijó, kó má lọ night party, kó má lọ club house, kò lè ṣe. Irú àwọn nǹkan báyẹn ìwọ náà ò tiẹ̀ ronú ara ẹ wo owó tó lọ ná ní club house yẹn, owó tó lọ ná ní party yẹn, tó bá kójọ pọ̀. Yorùbá mà bọ̀ wọ́n ní ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ ló jẹ́ kí òkun kó débi tó délé nìyí. Òkun tẹ́ ń wò yẹn, gbogbo àwọn omi odò, ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ tó ń dà sínú òkun, òun ló mú òkun rí bó ṣe rí yẹn, tó ṣe pọ̀ bó ṣe pọ̀ yẹn. Díẹ̀díẹ̀ tó ń fi tọ́jú yẹn náà ó ní nǹkan tó máa ṣe, ó ní nǹkan tó máa wúlò fún ọ láti ṣe. Examine your life, wo àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ nínú ayé ẹ̀ tó jẹ́ pé kíní tí mò ń ṣe yìí kò, ẹlòmíì kíní yẹn ò bá lára mu, á sì insist láti máa ṣe, á máa ṣe. Ọkùnrin yẹn 5 years ló ti wà ń sìn tó sì ń ronú pé bóyá òun máa fi side chick sílẹ̀ àbí òun ò ní fi Chelsea. Ṣé kò mọ̀ wípé ọjọ́ orí òun ti ń lọ ni? Ìwọ tó fẹ́ tó ti plan kó máa lọ sí school, á ní ó kù díẹ̀, òun sì ń rò wò. Kí ló ń rò? Ìgbà ara là ń búra, ẹnìkan òun bú Ṣàngó nígbà ẹ̀rùn, ìgbà ara là ń búra. Ní òye àkókò yìí, examine yourself, wo àwọn nǹkan tó là kọjá lọ́dún tó kọjá, wo nǹkan tó fà á. Yorùbá bọ̀ wọ́n ní tọmọdé bá ṣubú á wo wájú, tágbàlagbà bá ṣubú á wo ẹ̀yìn wò, wo bí tó ti ń bọ̀, wo nǹkan tó gbé ẹ ṣubú, àwọn nǹkan tó là kọjá lọ́dún tó kọjá, kí ló fà á, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo fi wà nínú ẹ̀ lẹ́sẹẹsẹ gẹ́gẹ́ bí ibi tá a kà yìí, lẹ́sẹẹsẹ ní ẹsẹẹsẹ, ẹsẹ̀ lẹ́sẹ̀, rọra ro gbogbo ẹ̀. Ìkẹta tí mo tún fẹ́ ká gbéyẹ̀wò ni wípé ìkejì tí mo sọ yẹn, self examination, wàá gbé ara rẹ sórí òṣùwọ̀n, wàá examine yourself, gbé ara rẹ sórí òṣùwọ̀n nìyẹn, examine yourself. Ìkẹta tí mo fẹ́ ká gbéyẹ̀wò ni evacuate, fàátú. Sórí fàátú yẹn ó bẹ̀rẹ̀ látorí fóònù ẹ, wàá wá mú fóònù ẹ, wàá ṣí gbogbo àwọn nọ́mbà tó wà lórí ẹ̀ wá. Ẹlòmíì ti wà lórí fóònù ẹ báyìí more than 10-15 years tó jẹ́ pé kò ní ìwúlò kan, ó kàn wà ń bẹ̀ ṣá. Àwọn tó yẹ kó ṣe é lóore, tó yẹ kó store nọ́mbà wọn síbẹ̀, ò ráyè store nọ́mbà, ńgbò ó ti gbé ajókòó tàgbàrá má ṣe é pè ránṣẹ́, ó ti gbé sínú ẹ̀. So orí fóònù ẹ ló ti máa bẹ̀rẹ̀ evacuation, ó fẹ́ evacuate, ó fẹ́ fàátú. Wàá wá máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn wo leléyìí, ta leléyìí, tí ò bá ti ṣe mú kúrò ńbẹ̀. Àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan gidi láti ṣe nínú ayé ẹ, àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé ìgbà patí nìkan náà máa pè ẹ́ ló ń bó ló wà, wo nǹkan kan ti ń ṣẹlẹ̀ o. Àbújá la máa lọ lọ́sẹ̀ tó ń bọ̀, patí wà ń bẹ̀, ìjẹwùrù jẹ́jẹ̀ǹtó, kò ràǹkárá kò jẹsẹ̀ mọ́. Ìwọ náà wá owó tó yẹ kó fi sanwó ilé ìwé àwọn ọmọ kó fi ṣe nǹkan rere, wàá lọ máa ràǹkárá torí o fẹ́ jẹ sẹ̀mó tó lè jẹ ńlé ẹ, pẹpẹ súùpù tó lè ṣe ńlé ẹ kó jẹ. Ẹ̀yin bàbá wa, Ọlọ́run á ṣàánú wa, á ràn wá lọ́wọ́ nínú ọdún yìí. Má jẹ́ kó rí bẹ́ẹ̀, ọdún tuntun ló wà yìí, tètè gbé ìgbésẹ̀. Wọ́n ní amúkùn ò ẹrù ẹ wọ́, ó ní ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ rí pẹ́rù yìí wọ́, ìsàlẹ̀ òkè lẹ́ ń wò, ẹrù tó ti wọ́ wá láti ìsàlẹ̀ láwà yìí o. Foundation lélẹ̀ January, lay good foundation for year 2022. Foundation tó dáa, ìpìlẹ̀ tó dáa fi lélẹ̀ fún 2022. Wàá sì rí pé Ọlọ́run á yà ẹ́ lẹ́nu. Sórí gbogbo àwọn tó jẹ́ wípé wọn ò ní ire kan láti ṣe ẹ́, tó fóònù nọ́mbà yẹn wà lórí fóònù ẹ, yọ wọ́n kúrò.
delete ẹ̀ kúrò. Àwọn tó nílé láti ṣe ẹ́ jẹ́ kí orúkọ wọn kó lè wọlé síbẹ̀. Àwọn tó máa ń kó ẹ sí wàhálà, tó máa ń kó ẹ sí bọ́bọ́, tí ó jẹ́ pé nígbà tó bá lọ tó bá máa dé tí wàá ti mọ tí yóò bọ̀nà kù ikú á ti yóò wàá máa gùnfẹ̀ gàá. Ìmí àmutimuti á sì bì sí gbogbo ilẹ̀. Irú gbogbo àwọn yẹn delete wọn kúrò nínú nọ́mbà ẹ̀. Àti wípé àwùjọ tó jẹ́ wípé tó bá ti wà ń bẹ̀ ọ̀rọ̀ tó ń sọ kò fògo fọ́lọ́run. Àwọn míì àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀, àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, wọ́n á máa tẹ́ńbẹ́lú, wọ́n á máa fojú tẹ́ńbẹ́lú obìnrin, wọ́n á máa sọ̀rọ̀ sí ẹ̀yìn lẹ́níà. Má bá wọn dúró ń bẹ̀. Bó ṣe rìn lọ́dún tó kọjá nìyẹn tí ò sí nǹkan tó mú bọ̀ ń bẹ̀. Ọdún yìí má bá wọn rin irú ẹ̀. Kúrò láàrin wọn. Àwọn ìmẹ́lẹ́ tó ṣe lọ́dún tó kọjá tí ò jẹ́ kó rí promotion gbà. Ọdún yìí má tún bá wọn ṣe ìmẹ́lẹ́ yẹn. Àwọn àyọnusọ tó ṣe lọ́dún tó kọjá tó jẹ́ pé àkóbá ló mú bá ẹ. Má bá wọn ṣàyọnusọ lọ́dún yìí. Tètè decide ní January yìí pé bí mo ṣe fẹ́ lo ọdún yìí leléyìí, Ọlọ́run á sì ràn ẹ́ lọ́wọ́. Wàá sì fi Ọlọ́run ti nǹkan tó ń ṣe lẹ́yìn. Sọ pé lọ́dún yìí èmi náà fẹ́ bá wọn ralẹ̀. Mo fẹ́ ralẹ̀. Owó yẹn ó yá máa tú jọ. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́, ìwọ náà rà. Sọ pé lọ́dún yìí mọ́tò tí mò ń lò yẹn mo fẹ́ change ẹ̀. Ẹlòmíì owó tó fi ń ṣe fàájì ó ra mọ́tò. Ó ralẹ̀. Ó ralẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Lọ́dún yìí ọdún yẹn ṣì fresh. We can still take our decision now. Ẹ jẹ́ ká take àwọn decision, ká evaluate life wa, ká examine life wa, ká dẹ̀ evacuate. Ká gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Ká gbé ara wa lórí òṣùwọ̀n. Ká sì fàátù. Ní January ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àwọn ìrìn àjò tá a rìn lọ́dún tó kọjá. Ẹlòmíì ó rin ìrìn àjò tó jẹ́ pé tí ìbá ṣe lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ìbá má padà. Ṣùgbọ́n Ọlọ́run fi àánú ó fi dá sí, ó fi mú dè níyì. So irú àánú tó Ọlọ́run fi dá ẹ sí yẹn jẹ́ kí o mọ rírì Ọlọ́run tó pa ẹ́ mọ́ tó dá ẹ sí yẹn. Ìrìn àjò tó nítumọ̀. Ẹ̀yin bàbá wa, àwọn aya yín, àwọn ọmọ, ẹ jẹ́ ká ní àkókò fún wọn lọ́dún yìí. Ẹ má di ẹrù ru àwọn obìnrin yẹn nìkan. Àwọn obìnrin náà ẹ jẹ́ ká gbìyànjú. Ẹ má jà di ẹrù ru àwọn bàbá wa nìkan. Yorùbá bọ̀ wọ́n ní fọ̀tún wòsì, fòsì wọ̀tún, òun ni ọwọ́ fi ń mọ́. Ẹ jẹ́ ká jọ jùmọ̀ gbé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Nítorí ẹ̀ ní Bíbélì sọ pé two are better than one. Nígbà tó dá Ádámù, ó rí wípé àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí o. Ádámù nìkan ò lè dáṣẹ́ iṣẹ́ o. Ó dá Éfà pẹ̀lú ẹ̀ pé ó yá olùrànlọ́wọ́. So olùrànlọ́wọ́ la jẹ́ fún àwọn dádì wa. Gẹ́gẹ́ bí bàbá òbí ti sọ, ó ní nítorí olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa o. Àwọn èèyàn ti lọ́nú ẹ̀mí o. Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ sọ pé bàbá mi, Olúwa nínú ọdún 2022 yìí, Ọlọ́run alágbára jẹ́ n rí tèmi ṣe. Gbogbo ohun tí ó wà nínú ayé mi tí ò ní jẹ́ kí ọdún yìí kó so èso rere fún mi, Olúwa bá mi gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, bá mi mú kúrò. Olúwa mú kúrò. Jésù Olúwa wa. Sọ pé bàbá mi o, lórúkọ Jésù, gbogbo ohun tí ó tọ́ sí mi tí ó wà nínú ọkàn mi láti ṣe nínú ọdún yìí, oore ọ̀fẹ́ àti agbára láti ṣe láṣeyọrí kí n sì rí èrè níbẹ̀. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi. Jésù Olúwa wa. Àmín. Sọ pé bàbá mi o, ìrìn àjò 2022 mi tí ì rìn rí, ṣùgbọ́n ìwọ ni o mọ òpin láti ìbẹ̀rẹ̀. Ọlọ́run darapọ̀ mọ́ mi, bá mi rin ìrìn àjò yìí kí n ṣe àṣeyọrí, kí n rìn láàrìnyè, kí n rìn láàrìnyọrí, kí ògo rẹ kó bú jáde nínú ayé mi, kí n ṣe àṣeyọrí. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti rí bẹ́ẹ̀. Tó ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Kò sí mímì lètò ní kò sí mímì láti ọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwabùkọ́lá Akótẹ́mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Nígbà tí a tún máa pàdé lórí ètò kò sí mímì, ìpàdé bí ọwọ́ bí oyin o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sórí ètò kò sí lórí YouTube channel wa lórí ètò kò sí mímì, ẹ̀ ní wọ́wọ́ tí o, owó ò ní ṣàgbà yín. Àti pé ní 2022 yìí lórúkọ Jésù, ẹ máa rán owó níṣẹ́ ni, ẹ ní ṣẹrú owó. Tẹ́ bá ní ohun kan àbó méjì tẹ́ fẹ́ yànnàná pẹ̀lú mi to 08038464250 ńbẹ̀lẹ̀ tí máa bá mi sọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. See you next time. Happy New Year once again. Bye.